Ṣé rí bàbá tẹ̀ ń wò yìí afá yìí wájúlé Muyideen gangan ló wà o wájúlé Muyideen gangan ló wà lọ́rọ̀ ra wuyewuye táwọn èèyàn ń sọ wípé inú compound church ní Àgbàlá Gabriel kọ́lé Muyideen sí ni bàbá yìí sí lọ ó ní òun dẹ̀ ti sọ wípé tóun bá débẹ̀ tóun bá rí wípé inú compound church ló wà lóòótọ́ òun máa challenge Àgbàlá Gabriel lójú gbogbo ayé pé aláìdáni ṣùgbọ́n gbà tó débẹ̀ bàbá yìí sí live video fún gbogbo wa gbogbo arí ibi tí lèyẹn wà bàbá yìí dẹ̀ ní ó ní àwọn èèyàn máa burú o because church àti ilé kò papọ̀ ilé Muyideen ò sí nínú compound church yẹn ilé bàbá Sùwé ò sí nínú compound church yẹn church yìí ó dá dúró lọ́tọ̀ tí Àgbàlá Gabriel dẹ̀ ti fence church yẹn pẹ̀lú mission house oyè yín after the church títì náà kan wà tó jẹ́ wípé mọ́tò méjì mẹ́ta lè gba abẹ kọjá lódì kejì lọ́hùn ní ilé Muyideen wà ní ilé bàbá Sùwé wà ilé ìyá kínní kan náà wà oyè yín ṣùgbọ́n àwọn kan mìíràn tí bàbá ẹ̀ tó wá sọ ilẹ̀ ta kọ́kọ́ máa kàn ká tó kan ti Muyideen tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ti Muyideen sẹ́bílì pé ẹni tó ní òkìsí Christian Muslim lẹni tó ní so fún ẹni tí wọ́n sọ wípé Àgbàlá Gabriel fẹ́ sọ ibẹ̀ da estate ni ẹjọ́ ṣé tó bá fẹ́ sọ ilé Muyideen di estate tó fẹ́ sọ ilé Sùwé di estate ṣé ilé Muslim tó wà lẹ́gbẹ̀ẹ́ Muyideen yẹn ó tún máa sọ di estate náà ẹ dá mi lóhùn kó wá lóde táwọn wà bàlàbàlà bí ilé bàbá yìí sọ̀rọ̀ gan o ó sọ̀rọ̀ ilẹ̀ kún gan kódà ó tún padà sọ̀rọ̀ bàbá ológun dúdú pé bí wọ́n ṣe jẹ́ àgbàlagbà láwùjọ wa ohun expect náà tí wọ́n ṣe yẹn because ẹ ti ń bá Sùwé rìn for the past 20 to 40 years lẹ́tijọ́ wa ó ní ẹ̀dẹ̀ ní ẹ̀ẹ̀mọ̀ kankan náà àwọn ọmọ ẹ̀ẹ̀mọ̀ kankan náà àwọn ọmọ ọ̀rẹ́ yín ẹ̀ẹ̀mọ̀ tí wọ́n sin ọ̀rẹ́ yín sí ó wá sọ bàbá ológun dúdú pé gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ bá gbọ́rọ̀ ó yẹ kẹ́ kọ́kọ́ wádìí ẹ̀ kẹ́ tó fèsì lé lórí bá àgbàlagbà ṣe máa ń tòlú nìyẹn wádìí nǹkan ẹnìkan pè yín pẹ̀lú unknown number ó ní ìbòdà Àgbàlá Gabriel gbélé sí àwọn fẹ́ kó wá sàkáǹtì gbàkàwò kan ẹ̀dẹ̀ bọ́ studio bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé àgbàlagbò kì í ṣe bẹ́ẹ̀ bàbá yìí sọ pé àgbàlagbò kì í ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ wọ́n bàbá ológun dúdú pé ká má sọ pé àwọn fẹ́ ṣe pàtí rèéwì yẹn o tá bá sọ pé àwọn fẹ́ ṣe pàtí rèéwì yẹn pé òun máa wọ́ wọn lẹ̀ gan tuurutu òun á wọ́ wọn lẹ̀ tuurutu pé òun kàn sí ń kí wọ́n lọ ni òun sì ń bá wọn ṣeré ni so bóyá ọ̀rọ̀ yẹn sì jẹ́ ni ó ṣe live àrílé yẹn lóòótọ́ àrílẹ̀ tó ti Muyideen àrílé bàbá Sùwé kò sí nínú compound church Àgbàlá Gabriel o fún ẹ̀yin alábòsí ilé yìí ò sínú compound church Àgbàlá Gabriel o ẹni tó dẹ̀ nílé tó ti Muyideen Muslim ni wọ́n dẹ̀ nífù gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ra ilẹ̀ síbẹ̀ yẹn tí ò kì í ṣe member church Àgbàlá Gabriel so báwo lè wá ṣe sọ pé Àgbàlá Gabriel fẹ́ sọ̀bẹ̀ di estate bí àáfàá fún sọ́mbà tó ń sọ̀rọ̀ lẹ́nìí ẹni ẹ sáré wípé Àgbàlá Gabriel lórúkọ church àlàyé máa yẹn ni pé ó fẹ́ máa kọ́ àwọn èèyàn sínú àgbàlá ló jẹ́ kó sọ orúkọ church ẹ̀ ní àgbàlá ó fẹ́ sọ gbogbo bẹ̀yẹ di àgbàlá ni irú kí ni ìtumọ̀ yẹn ọ̀gá Oríyọmí Hamzat báwo ṣe fẹ́ràn wọn tó àwọn náà bọ́ sórí rédíò ìjọ ẹni ẹ̀tọ́ ní kí ló dé báwo ló ṣe máa kọ́lé sínú compound church níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ in which ó yẹ kí gbogbo yín verify kẹ́ tó máa sọ̀rọ̀ ẹ̀dẹ̀ nójọ́ lórí gbogbo yín dẹ̀ ti pẹ́ nídìí iṣẹ́ mídíà so anybody ó kàn wá lè wá report anybody fún yín báyìí tẹ́ẹ̀dẹ̀ ní verify tẹ́ẹ̀dẹ̀ máa jáde tẹ́ẹ̀ máa jábọ́ so gbójúmu táwọn bá sọ̀rọ̀ fún yín ẹ kọ́kọ́ verify kẹ́ tó máa jábọ́ ẹ̀yin àgbàlagbà yìí ẹ̀dẹ̀ nọ́jọ́ lórí ẹ̀dẹ̀ ti pẹ́ǹdì iṣẹ́ yìí so àtúnṣe táwọn fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn o Àgbàlá Gabriel ní ṣubú lágbára Ọlọ́run ọba and kudos to this afa kudos sir. and fẹ́yìn kan tẹ ní sílá fáìlì lọ́gbọ̀ọ́ lọ́wọ́ Àgbàlá Gabriel ẹ̀rín yín ń pa mí ṣé mo pé bẹ́ẹ̀ ṣe sọ fèmí náà yẹn pé èmi gbowó lọ́wọ́ Àgbàlá jẹ́ kí n máa sọ̀rọ̀ dáadáa ń pa ẹ̀ àmọ́ kò lè yà mí lẹ́nu bí kan ṣe sọ́njọ́ kan náà yẹn tó ní Aunty Lizzy Anjorin fún mi ní 5,000 naira I was just laughing jọ́ tí mo ti gbọ́ yẹn rẹ̀ pé Lizzy Anjorin fún mi 5,000 naira pé tó bẹ́ẹ̀ ni mo ṣe dá sí ìjọba àti mọ̀mẹ́sà board in which èmi sọ wípé nǹkan ò dá ẹni nìkan fún mi 5,000 naira ní ìsìnbá ẹni Àgbàlá fún mi lówó ló jẹ́ kí n máa sọ̀rọ̀ ń pa ẹ̀ àtún ní àáfàá yìí náà lọ́gbọ̀ọ́ lọ́wọ́ Àgbàlá Gabriel ẹjọ́ kí lẹ fẹ́ gbà gangan nínú gbígbógun tí máa tẹ̀ ń gbógun tì kí nǹkan ní nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ́ ẹ kàn sọ
ẹ kàn sọ náà ẹ kàn sọ fún wa pé nǹkan báyìí o la fẹ́ gbà ń bẹ̀. À ń sọ fún yín pé máa yí kì í ṣe ààrẹ ẹnìkan ló wúlò fún, ó wúlò fún àwọn ẹlòmíì. Ẹ mú yé èèyàn ó dá ẹjẹ́ ń jẹ́wọ́n kan fún yín. Bàbá kan àfáà tó lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel, bàbá kan wà tí bàbá yẹn súnmọ́ mi gbàgbé kọ bàbá yẹn pé àfáà yìí ló kọ́ bàbá yẹn ní kéwù. Bàbá yẹn nílò ilé, ó fún lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel káwọn yẹn dáwó fún, wọ́n dáwó fún. Àgbàlá Gabriel ò dẹ̀ fi ọjọ́ kan sọ fún bàbá yẹn pé bàbá ẹ wá gba Jésù náà yẹn, bàbá ẹ má kírun mọ́, bàbá ẹ má lọ mọ́sìkì mọ́. Kò sọ́rí kò tó lè káwọn mùsùlùmí kan fẹ́ràn ẹ̀ ní pé tí Àgbàlá Gabriel kọjá pé torí pé ẹ wá sọ́dọ̀ ẹ̀ kó wá ní tó bá ti wá máa wá church mi òun ò ní í ṣe bọ́ ní sá àwọn ìwé ìṣòwò tó ń ná kìí sóhun ló ní. Àti mùsùlùmí àti christian àti ẹni tí ò mùsùlùmí àti ẹni tí ò ní christian ló ń dáwó yẹn. owó tẹ̀ ń wó yẹn tí wọ́n fẹ́ àwọn yẹn lọ́wọ́ yẹn sẹ́lù pé christian nìkan ló ń dá ní abẹ́rẹ́ pé mùsùlùmí nìkan ló ń dá ní ara àwọn tó lọ ṣọ́ọ̀ṣì rárá náà àwọn tó wà lókè òkun yẹn tó ń dá. So that's why pé Àgbàlá Gabriel gbọ́dọ̀ kò lè sọ pé torí pé èèyàn jẹ́ mùsùlùmí or torí pé èèyàn jẹ́ christian pé kò náfààní sówó yẹn torí àwọn tó ń dá owó yẹn ara àwọn tó yẹ pé wọn kì í ṣe christian ní wọn. So gbogbo wa ní Àgbàlá Gabriel jọ wúlò fún. Kódà ṣe sọ fún yín ààrẹ àwọn tó kì í ṣe Yorùbá nínú àwọn tó wà lókè òkun yẹn tí wọ́n wo program Àgbàlá Gabriel táwọn náà máa ń dáwó tí wọ́n kì í ṣe Yorùbá. So gbogbo àjọ ní arákùnrin yẹn jọ wúlò fún. Èmi ò gbowó lọ́wọ́ ẹ o, mi ì gba owó ní ọwọ́ Àgbàlá Gabriel pé bí a ó sanwó fún mi pé ẹ̀yà máa defend mi rárá o. Kò sí èèyàn tí mo sọ̀rọ̀ nípa ẹ̀rí tó lè sọ pé mo gbowó lọ́wọ́ wọn. Lóòótọ́ mo ní àwọn ìyá mi dáadáa, àwọn bàbá mi dáadáa. I have bàbá dáadáa in Germany, I have ìyá dáadáa in South Africa, I have ìyá dáadáa in America. Jọ pé àwọn máa ń sọ pé Adé take this. Even gan mi ẹ̀dẹ̀ tí sọ̀rọ̀ wọn lórí social media rẹ̀. Wọ́n ṣe eré nídàkejì mi tí sọ̀rọ̀ social media rẹ̀. So lẹ́yìn àwọn yẹn kò tún sí kò sẹ́ni tó gbówó fún mi o pé máa sọ̀rọ̀ ń pa mi. Ṣùgbọ́n èmi ò rò pé ó yẹ ká gbógun ti Àgbàlá Gabriel. Mi ò rò pé ó yẹ ká gbógun ti. Ṣé owó táwọn èèyàn dá fún ló ń kó sílẹ̀ ní èwo ló kàn bẹ́ẹ̀. Àwọn tó ń dáwó yẹn ò complain. Wọ́n complain. Àwọn náà mọ̀ pé ó máa jẹ́ ń bẹ̀ because èèyàn tó mọ iye owó tó ṣe púpọ̀ wá mọ bí nǹkan ṣe wọ́n Nàìjíríà tàjọ wà báyìí. Pé owó kékeré ló fi ń ro àmàlà tó fi ń tẹ̀bà fáwọn èèyàn yẹn ni. Yàtọ̀ fún oúnjẹ tó ń dá yẹn mú yé èèyàn tó ń pè lọ́sẹ̀ pé bàbá ọmọ àwọn ò tí jẹun, bàbá ọmọ àwọn fẹ́ sanwó wáyẹ̀kì, bàbá ọmọ àwọn fẹ́ sanwó gbógbá, bàbá ọmọ àwọn fẹ́ sanwó àwo. Èèyàn mélòó fẹ́ ké pé mo fún lágbájá lówó báyìí, mo fún lágbájá lówó báyìí. Ibi kan lówó yẹn ti ń wá. Àwọn aláàánú kan ló dẹ̀ ń kó yẹn sílẹ̀. Wọn àdẹ̀yẹ lọ́wọ́ pé báwo ló sì nà torí wọ́n rí pé ìwọ̀nba ilé táwọn rí gan àwọn yìí pé yes ọmọ yìí try. So ìwà ló kàn wọ́ tó fẹ́ máa query ẹ̀ pé báwo ló sì nà. Èló ló dá owó tó bá dá ní kó sọ ká dá padà fún ẹ. Iye tó o bá ti dá sínú Paul's Foundation Àgbàlá Gabriel rí ní kó sọ kí wọ́n dá padà fún ẹ. Kò sílẹ̀ tó kàn kéde tó kù. Ibi téèyàn bá ti ṣe sínú ènìyàn ti máa ń jẹ. Ibi téèyàn bá ṣe sílẹ̀ ènìyàn ti máa ń jẹ. Kò sílẹ̀ tó kàn ẹ fi lọ́rùn sílẹ̀. Kò ní ṣubú lágbára Ọlọ́run ọba. So then mi bú bàbá ológun dúdú o mo tún padà wá sórí ìyẹn ni bàbá mi ni mo ti sọ ní ẹ̀yẹ kí n sọ sáà máa rẹ́rìn ṣùgbọ́n mo pè wọ́n ṣàkíyèsí bá mi ẹ má bínú sá àkíyèsí mo pè yín sí. Adémọ́dé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi ẹ bá mi subscribe sí YouTube channel mi Adémọ́dé ire o.